Allah, ta ni yóò bá san? Ó, ta ni yóò bá là lábẹ́ ìpọ́njú? Ta ni yóò bá là lábẹ́ ìpọ́njú? Amúnisìn. Ta ni yóò bá wà là? Ta ni yóò bá là? Ta ni yóò bá san? Ó, ta ni yóò bá là lábẹ́ ìpọ́njú? Amúnisìn. Ta ni yóò bá wà là? Ta ni yóò bá là? Ta ni yóò bá san? Ó, ta ni yóò bá là lábẹ́ ìpọ́njú? Amúnisìn. Ta ni yóò bá wà là? Ta ni yóò bá là? Ta ni yóò bá san? Ó, ta ni yóò bá là lábẹ́ ìpọ́njú? Amúnisìn. Ọlọ́run a dúpẹ́ ní ọwọ́ rẹ̀ nítorí pé ìran Yorùbá jẹ́ ìran tó nífẹ̀ẹ́, ìran tó ní ìpinnu fún, ìran tó mú lọ sí ibi gíga, ìran tó ti yànfẹ́ tó yà sọ́tọ̀ fún ara rẹ̀. A gbé ọ̀gá Ọlọ́run, a yìn ọ́, bàbá gba ọpẹ́ wa. Ìmọ̀ràn tí a fẹ́ fún ara wa láṣálẹ́ yìí, Ọlọ́run jọ̀wọ́ wá bá wa sọ̀rọ̀. Nínú ìmọ̀ràn náà jẹ́ ká rí ara wa, fàyè wa dára rere, ká lè máa yìn ọ́, ká lè máa gbé ọ̀gá ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò láṣálẹ́ yìí, òun náà la pè àkórí rẹ̀ ní ọmọ Yorùbá kúrò ní ipò ẹni àná. Èyí tá a gbé ipò àná ó tó gẹ́. Ọmọ Yorùbá kúrò ní ipò ẹni àná. Èyí tá a gbé ní ipò àná ó tó gẹ́. Kí ló bí àkórí yìí? Kí la fẹ́ fà jáde gan níbẹ̀? Tí a bá wo ìṣẹ̀lẹ̀ lọ́tún, tá a wo ìṣẹ̀lẹ̀ lósì, a rí wípé a wà ní àkókò tí ó yẹ kí a bára wa sọ òtítọ́ ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá ló ṣe wípé à ń gbé ipò ẹni àná. Ìgbé ayé àná la fẹ́ gbé. Ìgbé ayé àná la fẹ́ gbé. Ohun tó ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa ní àkókò tó ti kọjá lọ, òun la fẹ́ kó máa ṣẹlẹ̀ láyé wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. Ohun gbogbo láyé yìí ní ìgbà àti àkókò wà fún. Ìwé Ecclesiastes chapter 3 yẹn verse 1 to 8 ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé ohun gbogbo ló ní ìgbà, ohun gbogbo ló ní àkókò. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwa ọmọ Yorùbá ìgbé ayé ọjọ́ tó ti pẹ́ tó ti kọjá òun la fẹ́ máa gbé. A fẹ́ gbàgbọ́ nínú ìgbà àti àkókò. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Ecclesiastes chapter 3 yẹn wí. Chapter 3 from verses 1. Ecclesiastes ó ní ohun gbogbo ní ìgbà àti àkókò ló wà fún. Ìyẹn ni pé àkókò kan wà tí àwọn baba ńlá wa ti lò kọjá. Tá a bá ní àkókò yẹn la tún máa lò báyìí, á dàbí ẹni ká gbé igbági.
olúkúlùkù ohun ni àkókò wà fún. olúkúlùkù ohun ni àkókò wà fún. àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. àti ìgbà fún iṣẹ́ gbogbo ní abẹ́ ọ̀run. ìgbà bíbí ni. ìgbà kan wà tó jẹ́ pé ìgbà yẹn la bí wa. ìgbà kan wà tó jẹ́ pé ìgbà yẹn tó bá bí ọmọ yẹn ò ní la ojú ó di lẹ́yìn àwọn ọjọ́ kan. ohun gbogbo láyé yìí ló ní ìgbà àti àkókò. olúkúlùkù tó ń bẹ lábẹ́ ọ̀run ló ní ìgbà àti àkókò. ṣùgbọ́n bí ènìyàn bá wá nítọ̀ ìgbé ayé táwọn tó ti kọjá lọ ìgbé ayé yẹn lòun máa gbé, ènìyàn lè bára rẹ̀ níbi tí kò dáa. èèyàn lè bára rẹ̀ níbi tí kò fẹ́. ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé ẹ rí i pé ohun tí ìgbé ayé ta fẹ́ gbé òun náà ni wípé ìgbé ayé tànà ìgbà bíbí ni. ẹ bá mi kà síwájú. ìgbà kíkú. ìgbà kíkú, ẹ tẹ̀síwájú. ìgbà gbígbìn àti ìgbà kan wà tó jẹ́ ìgbà gbígbìn, ìgbà kan náà wà tó jẹ́ ìgbà kíká ohun tí a gbìn. ẹ tẹ̀síwájú. ìgbà pípa àti ìgbà ìmúláradá. ìgbà kan wà tó jẹ́ ìgbà pípa, ìgbà kan wà tó jẹ́ ìgbà ìmúláradá. ìgbà wíwó lulẹ̀. ìgbà kan wà tó jẹ́ ìgbà wíwó lulẹ̀, ìgbà kan wà tó jẹ́ ìgbà kíkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ bá mi kà síwájú. ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn. ìgbà wà fún ìgbà sísọkún wà, ìgbà rírẹ́rìn wà. ẹ bá kà síwájú. ìgbà ṣíṣọ̀fọ̀. ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó. ẹ bá mi kà síwájú. ìgbà kíkó òkúta dànù. ìgbà kan wà tó jẹ́ ìgbà kíkó òkúta dànù. àti ìgbà kíkó òkúta jọ. ìgbà kan dẹ̀ wà tó jẹ́ ìgbà kíkó òkúta jọ. ìgbà fífọwọ́ kóni mọ́ra. ìgbà kan wà tó jẹ́ ìgbà ìfẹ́ ìfà ìkónimára. ìgbà kan nìyẹn. ẹni tí ò bá mọ ìgbà àti àkókò a máa gbé gbogbo ẹ̀ síra. ẹ bá mi kà síwájú. àti ìgbà fífà sẹ́yìn ní ìgbà kan wà tó jẹ́ ìgbà fífà sẹ́yìn kúrò ní ìfọwọ́kónimára. ẹ bá mi kà síwájú. ìgbà wíwárí. ìgbà wíwárí. àti ìgbà sísọnù. àti ìgbà sísọnù. ìgbà pípamọ́. ìgbà pípamọ́. àti ìgbà ṣíṣàtì. àti ìgbà ṣíṣàtì. ìgbà fífàya. ìgbà fífàya. àti ìgbà rírán. àti ìgbà rírán. ìgbà dídákẹ́. ìgbà kan wà tó jẹ́ ìgbà ìdákẹ́. àti ìgbà fífọ̀hùn. ìgbà kan dẹ̀ wà tó jẹ́ ìgbà sísọ̀rọ̀ jáde. ìgbà fífẹ́. ìgbà kan wà tó jẹ́ ìgbà ìfẹ́. àti ìgbà kíkórira. ìgbà kan dẹ̀ wà tó jẹ́ ìgbà ìkórira. ìgbà ogun. ìgbà wà tó ju tí ọ̀pọ̀lọpọ̀ wà wọ́n nìyẹn. ìgbà kan wà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tó jẹ́ ìgbà ogun. àti ìgbà àlàáfíà. ìgbà kan dẹ̀ wà tó jẹ́ ìgbà àlàáfíà. ìgbà ogun wà, ìgbà àlàáfíà sì wà. So ohun gbogbo láyé ló ní ìgbà tirẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè máa lọ nínú ọkàn wa. kí ló dé tí eléyìí rí báyìí? kí ló dé tí tọ̀hún rí bẹ́ẹ̀? kí làwọn ìbéèrè tó dẹ̀ máa lọ ní ọkàn wa yìí? tá bá wò ní ẹnu ìjọ mẹ́ta yìí, àwọn ènìyàn wa wọ́n náà fẹ́ lọ sékòó láti lọ protest, wọ́n dẹ̀ lọ. ṣùgbọ́n gbà tán dẹ́kọ̀ọ́ wọ́n gbàgbọ́ pé ó yẹ ká fi agbára àwọn bàbá wa, torí nílẹ̀ Yorùbá tá bá ní agbára àwọn bàbá wa, ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ náà ni oògùn. agbára ìgbà yẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó kó oògùn yẹn lọ sékòó pé ọlọ́pàá tó bá dá wa dúró, ọlọ́pàá tó bá ní ká má protest, á dì í pẹ̀lú ẹ̀, á fi hàn án pé Yorùbá lágbára. nígbà kan mo sọ̀rọ̀ lórí Facebook, mo ní bẹ́nikẹ́ni bá sọ fún ẹ wípé odidi ẹ̀yà ohun tí a máa fi dáàbò bora wa òun ní ogun, ẹnìyẹn ń tọ̀ ẹ́ jẹ. nítorí pé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. ohun gbogbo ló ní ìgbà tiẹ̀ ló dẹ̀ ní àkókò. àwọn baba ńlá wa ní àkókò wọn, àwọn tẹkinọ́lọ́jì tó wà ní ìsìn
kò sí láyé ìgbà àwọn baba ńlá wa. Àwọn advancement tá a ti ní nísìnyí kò sí ní ayé ìgbà àwọn baba ńlá wa. Ohun tí àwọn mọ̀ nígbà yẹn òun ní oògùn yẹn. Oògùn tí àwọn yẹn táwọn yẹn kó lọ sékòó tọ́lọ́pàá gbà lọ́wọ́ wọn tó tún fi wọ́n ṣe yẹ̀yẹ́, kì í ṣe pé kò lè ṣiṣẹ́, ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó ṣiṣẹ́ torí pé ó fẹ́ kọ́ àwa Yorùbá lẹ́kọ̀ọ́. Ohun tó lọ ṣe níbẹ̀ wọ́n lọ ṣojú wa ni, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́. Kí lẹ̀kọ́ tó dẹ̀ fẹ́ káwa Yorùbá kọ́? Ká ẹ̀kọ́ kíkúò lójú kan, ẹ̀kọ́ kíkúò ní ìgbé ayé àná. Nígbà tó di ẹ̀yà bá gbàgbọ́ wípé ohun tá a máa fi dáàbò bo ara wa òun ní oògùn, àbára wa sòótọ́ ọ̀rọ̀, àbára wa sòótọ́ ọ̀rọ̀. Láyé tẹkinọ́lọ́jì, láyé tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà wọ́n ti advance. Tẹ́ bá wò China, wọ́n gbàgbọ́ nínú lílo idà láti fi jà. Ó lè dá wọn lójú kán wà lórí ẹṣin kán fi idà jà. Ó dẹ̀ dá wọn lójú gan. Ṣùgbọ́n nígbà tó tákòókò kan, àwọn àti àwọn orílẹ̀-èdè kan jà láwọn abroad countries. Àwọn ti kó idà wọn, wọ́n ti kó ìta àwọn fi ń ṣẹ́gun láàrin ara wọn, wọ́n ti kó jáde. Ṣùgbọ́n nígbà táwọn yẹn dé, àwọn yẹn ti èso mọ́ wọn. Táwọn yẹn fi bẹ̀rẹ̀ sí run wọ́n dànù látọ̀nà jíjìn. Wọ́n wá wò ó pé ókè, ohun tá a gbẹ́kẹ̀lé yìí ó ti di nǹkan àná. A gbọ́dọ̀ di ẹni òní. Ohun tọ́lọ́run dẹ̀ fẹ́ bá àwa Yorùbá náà sọ nìyẹn. A gbọ́dọ̀ kúrò ní ìgbé ayé àná. Ìgbé ayé àwọn bàbá wa wọ́n lo ayẹta. Táwọn bàbá wa bá ní ayẹta, ṣé wọ́n ní ayẹ bọ́ǹbù? Táwọn bàbá ńlá wa bá ní ayẹta, ṣé wọ́n ní ayẹ rocket? Táwọn bàbá ńlá wa bá ní ayẹta, ṣé wọ́n ní ayẹ missile? A gbọ́dọ̀ jókòó báyìí ká wá ronú. Àwọn ọ̀tá wa wọ́n kó AK-47 jáde. Àwọn ọ̀tá wa wọ́n kó AK-49 jáde. Àwọn ọ̀tá wa wọ́n lo bọ́ǹbù. Àwọn ọ̀tá wa wọ́n lo àwọn advanced technology láti bá wa jà. Àwa wá sọ wípé ohun táwa máa lò òun ní agbára àwọn bàbá wa. Àkókò ẹ̀ ti lọ. Àwọn nǹkan kan ti wà lákòókò yìí nínú technology tó ní agbára ju agbára òògùn lọ. Ayé ti advance, ayé ò sí níbi àná mọ́. Akíkanjú làwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Àwọn bàbá tó yẹ ní bàbá ni wọ́n. Torí tí kì bá ṣe pé wọ́n jẹ́ akíkanjú, gbogbo ibi tá a wà yìí, Òṣogbo ní, Ilé Ifẹ̀ ní, àwọn Fúlàní á ti gbà tipẹ́tipẹ́. Lẹ́yìn tí wọ́n gba Ìlọrin, wọ́n gbìyànjú àti gbòṣogbo, ṣùgbọ́n àwọn bàbá wa jẹ́ akíkanjú bàbá. Ohun tó dẹ̀ mọ̀ lákòókò yẹn òun ni agbára ìṣẹ̀ṣe, agbára ogun, agbára ìgbà náà. Ṣùgbọ́n àwa ọmọ wọn, àwa ti kàwé, àti ní ìmọ̀, àti ní òye, àwa dúró lójú kan. A ní ayé àwọn bàbá wa òun la fẹ́ gbé. Ó yẹ ká tún ara wa yẹ̀wò. Ó yẹ ká ṣe ìgbéyẹ̀wò nínú ayé ara wa pé kí ló ń ṣe wá. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ló ti advance. Àwa gẹ́gẹ́ bí ẹ̀yà, mo sọ nínú àwọn késẹ̀tì mi nígbà kan, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn OPC wa, mo ló yẹ ká ti rí àwọn pilot láàrin wọn, ká ti rán wọn lọ ìlú ọba láti lọ kọ́ṣẹ́ ogun. Títí nìsín wọ́n pè mí sí mítìn kan lẹ́kọ̀ọ́ tí mo lọ, mítìn àjọ ilẹ̀ Yorùbá. Lẹ́yìn tí mo ṣe késẹ̀tì Yorùbá wo ló bọ̀ ó bá wọn ládẹ́ẹ̀dẹ̀. Wọ́n nígbà tá a dé mítìn yẹn, wọ́n lá gbọ́dọ̀ múlẹ̀, wọ́n lá gbọ́dọ̀ búra. Ìmúlẹ̀ àti ìbúra yẹn ló lé mi sá sẹ́yìn. Kí ni ẹ̀dùdí tó fi lé mi sá sẹ́yìn? Torí pé mo gbàgbọ́ nínú ọ̀rọ̀, mo gbàgbọ́ nínú technology, mo gbàgbọ́ nínú Ọlọ́run. Ṣùgbọ́n nínú agbára àwọn bàbá wa mi ò gbàgbọ́ mọ́. Mo ti gbàgbọ́ nígbà kan. Ìdí tí mi ò dẹ̀ fi gbàgbọ́, òdì tí mi ò fi gbàgbọ́ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà
ló jẹ́ wípé agbára àwọn bàbá yẹn ìdí tí àwọn fi tẹpẹlẹ mọ́ tán fi jókòó tì í nígbè tán mọ̀ nígbà yẹn nìyẹn. Ìmọ́lẹ̀ ò tí ì mọ̀ sí wọn ṣùgbọ́n báyìí ìmọ́lẹ̀ ti mọ́ sí wa. Ìwọ ló fẹ́ lo agbára àwọn bàbá wa. Àwọn bàbá wa ò lo Android phone tí wọ́n ń lò. Olóò fẹ́ lo agbára àwọn bàbá wa. Àwọn bàbá wa ò wọ blue plane tí wọ́n wọ̀. Àwọn nǹkan tẹkinọ́lọ́jì tí ìwọ àtẹ̀mí enjoy lákòókò yìí àwọn bàbá wa yẹn ò enjoy yẹn. Ohun gbogbo ní ìgbà àti àkókò dẹ̀ máa ń wà fún. Ohun gbogbo láyé ló ní ìgbà tiẹ̀ ló ní àkókò tiẹ̀. Àkókò tá a wà yìí ó jẹ́ àkókò tí a gbọ́dọ̀ tẹ̀síwájú. A gbọ́dọ̀ kúrò ní ipò àná. A gbọ́dọ̀ bọ́ sí ipò òní kí láráyé fi ń ṣagbára lónìí. Kí láráyé fi ń ṣagbára lónìí. Nìkan bí ìjẹta àbí ìjẹrin wọ́n ní àwọn Amẹ́ríkà wọ́n rìlíìsì pléènì bíi 6 Super Tucano fún Nàìjíríà. Wọ́n láwọn pléènì yẹn wọ́n jẹ́ pléènì àwọn fighter jet yẹn wọ́n tún jẹ́ fighter jet tó lágbára ju àwọn èyí tá a ti ń lò tẹ́lẹ̀ lọ. Ìyẹn ní pé a gbọ́dọ̀ kúrò lójú kan. Tá a bá wá rántí ọwọ́ àwọn wo ni fighter jet táwọn ìbọn sí báyìí? Ọwọ́ àwọn tó rí wa gẹ́gẹ́ bí ẹni pé kò yẹ ká wà. Ọwọ́ àwọn tó rí wa gẹ́gẹ́ bí ẹni pé kò yẹ káwọn sọ wá dẹrú. Táwọn bàbá jókòó tẹ́tẹ́rẹ́tẹ́tà ní bàbá sọ eléyìí agbára àwọn bàbá wa là á lò. Mo sọ̀rọ̀ kan lórí Facebook ẹnìkan àwọn kan comment wọ́n ní àwa máa pàṣẹ fún wọn pé gbogbo tó ń kó wá kán máa kó kalẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa mọ́. Àkókò tá a wà yìí ibi tí Ọlọ́run ti ń retí Yorùbá ó jẹ́ ibi gíga ìran tó lágbára ni. Àwọn bàbá wa ti lo àkókò wọn wọ́n ti lo ìgbà wọn wọ́n ti lọ. Àwa tí a wà ní àkókò yìí gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe jẹ́ akíkanjú lójú ìjà àwa náà lè jẹ́ akíkanjú lójú ìjà. Ẹ wo àwọn mistake kan tá a máa ń ṣe. Láyé Abíọ́lá láyé àwọn bàbá wa àwọn tó tún jẹ́ àwọn adarí nílẹ̀ Yorùbá nígbà tí ìjọba bá yàn wá jẹ à kó plákáàdì jáde à kó kápọ́ọ̀dì jáde we no go gree a máa protest káàkiri títí bí ìsìn ìyẹn náà lábẹ̀ tún ṣe. Ó dàbí ẹni pé a fẹ́ kúrò ní ibi àná. Olóyìnbó ní if you want peace prepare for war. Tó o bá ń fẹ́ ní àlàáfíà múra ogun. Kéèyàn múra ogun kì í ṣẹ̀ṣẹ̀. Kí ẹ̀yà kó di alágbára. Gbogbo tẹkinọ́lọ́jì àgbáyé pẹ̀lú àwọn ọmọ tá a ní káàkiri àgbáyé kò sí tó ní ká má bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó bá a ṣe lè ní wọn. Bá a ṣe lè ní àwọn ọmọ tó jẹ́ wípé kò sí warplane war jet fighter jet tí wọ́n lè handle. Kò sí nǹkan àjà tí wọ́n lè handle. Ìdí ni wípé téèyàn bá fẹ́ ní àlàáfíà ó gbọ́dọ̀ dá lágbára. Dídi alágbára kì wá kí ń ṣẹ̀ṣẹ̀. Alágbára táwọn máa ń wò òun náà ní pé agbára àwọn bàbá wa agbára ìgbà yẹn ni agbára tẹkinọ́lọ́jì ní agbára àkókò yìí. Bó o jẹ́ onígbàgbọ́ o jẹ́ onímọ̀le tàbí o jẹ́ oníṣẹ̀ṣe o nílò agbára tẹkinọ́lọ́jì. Gẹ́gẹ́ bí ẹ̀yà tí ẹ̀yà wa ò bá ní irun a nílò àti dá lágbára tẹkinọ́lọ́jíkálì. A nílò àti kúrò ní ìgbé ayé tàná tí àwọn baba wa ń gbé. A nílò àti bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé tòní. Kí lè ní ìgbé ayé tòní? Tẹ́ bá wo Israel ni àtìgbàgbọ́ o, àtìmọ̀lé o, àti ìṣẹ̀ṣe yìí o, Israel ló ti wá. Ẹ jẹ́ ká wò ó. Ìwé Genesis orí 12 yẹn láti ẹsẹ̀ kìíní. Genesis chapter 12 from verses 1. Genesis orí 12 láti ẹsẹ̀ kìíní. Olúwa sì ti wí fún Ábúráhámù pé. Olúwa sì ti wí fún Ábúráhámù pé. Jáde kúrò ní ilẹ̀ rẹ.
jáde kúrò ní ilẹ̀ rẹ. àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ. àti kúrò ní ọ̀dọ̀ àwọn ará rẹ. àti kúrò ní ilé bàbá rẹ. àti kúrò ní ilé bàbá rẹ. sí ilẹ̀ kan tí èmi ò fi hàn ọ́. lọ sí ilẹ̀ kan tèmi máa fi hàn ọ́. èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. èmi á sọ ẹ́ di orílẹ̀-èdè ńlá. èmi ò sì bù sí fún ọ. màá bù sí fún ọ. èmi ò sì sọ orúkọ rẹ di ńlá. màá sọ orúkọ rẹ di ńlá. ìbùkún ni ìwọ ò sì já sí. ìbùkún ni ìwọ yóò já sí. èmi ò bùkún fún àwọn tí ń súre fún ọ. Praise God. Ibi tí ìgbàgbọ́ ti wá ara Ábúráhámù yìí ni ìgbàgbọ́ tá à ń ṣe lónìí ti wá. Ara Ábúráhámù yìí ni ìmọ̀lé ti wá. Ara Ábúráhámù yìí kan náà àtúrí pé bàbá tiẹ̀ oníṣẹ̀ṣe ni. Ṣùgbọ́n Olúwa ní kó jáde kúrò ní ibi ìṣẹ̀ṣe, ibi agbára bàbá rẹ̀ síbi tí òun ó fi hàn. Ábúráhámù yìí ló wá bí Áísákì. Ábúráhámù yìí ló bí Ísmáílì. Ísmáílì òun ni bàbá àwọn onímọ̀lé. Áísákì lòun ni bàbá àwọn onígbàgbọ́. Lẹ́yìn yìí Bíbélì tún wá sọ fún wa wípé Ábúráhámù ó tún wá fẹ́ ìyàwó kan tó bí àwọn ọmọ kan tó ṣe wípé oníkálukú wọn ṣe kí ni ó yà sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Ó yà sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Lára Ábúráhámù yìí láti rí àtìgbàgbọ́ o, àtìmọ̀lé o, àtìṣẹ̀ṣe o, ara ẹ̀ láti rí. Ṣùgbọ́n ìran tí a wà yìí, ohun tí Ọlọ́run ń béèrè t'Olúwa ń fẹ́ ká jẹ́, òun náà ni ó fẹ́ ká advance kúrò níbi ẹni àná. Ẹ wo Ísírẹ́lì. Bí ènìyàn bá ti gbé ọmọ 20 ọdún ní ilẹ̀ Ísírẹ́lì, ó máa lọ, ò bá fẹ́ ṣe lọ́yà, ò bá fẹ́ ṣe dókítọ̀, ò bá fẹ́ ṣe ohunkóhun tó wù ẹ́ kó fẹ́ ṣe ní Ísírẹ́lì. Níbi tó jẹ́ orísun àtìgbàgbọ́ o, àtìmọ̀lé o, àtìṣẹ̀ṣe o, ohunkóhun tó ò bá fẹ́ ṣe níbẹ̀, tó bá ti pé ọmọ 20 ọdún, wàá lọ ṣe training military, ìyẹn ni training ológun fún ọdún 2. Ọdún 2 gbáko ló máa lò gẹ́gẹ́ bí ọmọ ológun. Wàá lè mọ bí wọ́n ṣe lè handle technology, bọ́n ṣe lè handle technology, bọ́n ṣe lè defend orílẹ̀-èdè rẹ, bó ṣe lè gbé ẹ̀yà rẹ níjà. Àwọn ẹ̀yà Ísírẹ́lì yìí gbogbo population wọn yẹn ní pé gbogbo iye wọn ju 12 million lọ in population. Ṣùgbọ́n àwọn ni wọ́n fẹ́ẹ̀ jẹ́ alágbára jù lágbàáyé. Kí ló fà á? Nítorí wípé wọ́n dúró ní ìgbé ayé àná. Wọ́n gbégbé ayé àná bíi tàwa Yorùbá. Nígbà tó ta ààrẹ tó kó bọ́ọ̀bù jọ, tó kó rọ́kẹ́ẹ̀tì jọ, tó kó àwọn AK-47, AK-49 jọ, tí wọ́n wá lọ kó àwọn nǹkan kan tó dì wọ́n mọ́ra tó lóhùn ló máa fi gbèjà ìyá rẹ lákòókò yìí, tó dẹ̀ kàwé tóbi tó kàwé ní orílẹ̀-èdè yìí, ní Áfíríkà yìí, lára àwọn ẹ̀yà tó kàwé Yorùbá jẹ́ kan. Tó bá jẹ́ ayé ìgbà àwọn bàbá wa ni, ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ tí wọ́n ṣe rally Yorùbá Nation lẹ́kọ̀ọ́, tí àwọn ọlọ́pàá tí wọ́n gba òògùn lọ́wọ́ àwọn èèyàn tó tún ń ṣe yẹ̀yẹ́, tó bá jẹ́ ayé àwọn bàbá wa ni, oyin ló máa ta ọlọ́pàá mi máa sá kúrò bẹ́ẹ̀ yẹn jọ yẹn ni. Ìdí ni pé nígbà yẹn ohun tí Ọlọ́run fi fún wọn nìyẹn. Ábúráhámù tá à ń sọ nípa rẹ̀ yìí, kó tó di kó wá di bàbá ìgbàgbọ́, ó máa ń rúbọ, a máa rúbọ, a máa gbẹ́bọ lọ sí ojúbọ Ọlọ́run. Ṣùgbọ́n ìgbà yẹn nìyẹn, gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, nígbà kan tá a bá bímọ, àwọn ọmọ tá a bí, àwọn ọmọ yẹn wọn ò ní lajú. Ṣùgbọ́n ní ìsìn àti inú gan lọ́mọ ti máa lajú wá, láti inú oyún lọ́mọ ti ń lajú. Ìdí ni wípé Ọlọ́run wá fẹ́ ká kúrò ní ìgbé ayé àná, ká kọjá lọ sí ìgbé ayé òní. Ọlọ́run wa ó fẹ́ ká tẹ̀síwájú, ó fẹ́ ká kúrò ní ojú kan tí a dúró sí, ká tẹ̀síwájú, ká change system. Ọjọ́ ti pẹ́ tí àwa Yorùbá ti wà tá a ti ní system kan péré.
sísítẹ́ẹ̀mù kan yẹn la dẹ̀ ń lò òun ló ń kó bá wa. Kí ni sísítẹ́ẹ̀mù yẹn? Sísítẹ́ẹ̀mù ìgbé ayé ń táwọn bàbá wa ti ṣe lánàá, ṣùgbọ́n a gbọ́dọ̀ kóra wa kúrò níbẹ̀. Ẹ jẹ́ ká wo ìwé Ẹ́kísódù yẹn, Exodus 31 verse 1 to 6. A fẹ́ wo kankan bẹ̀. Exodus chapter 31 verse 1 to 6. Olúwa sì sọ fún Mósè pé. Olúwa sọ fún Mósè pé. Wò. Èmi ti pè Bẹ́sálélì ní orúkọ. Mo ti pè Bẹ́sálélì ní orúkọ. Ọmọ Uri. Ọmọ Uri. Ọmọ Uri. Ọmọ Uri. Ti ẹ̀yà Júdà. Ti ẹ̀yà Júdà. Èmi sì fi ẹ̀mí Ọlọ́run kún un ní ọgbọ́n. Mo ti fún un ní ẹ̀mí Ọlọ́run. Àti ní òye. Mo ti fún un ní òye àti ọgbọ́n. Àti ní ìmọ̀. Mo ti fún un ní ìmọ̀. Àti ní onírúurú iṣẹ́ ọnà. Olúwa lòun ti fún un ní onírúurú iṣẹ́ tẹkinọ́lọ́jì, iṣẹ́ ẹnjìníárìn. Olúwa lòun ti fún Bẹ́sálélì ẹ̀ka síwájú. Láti hùmọ̀ aláràǹbarà iṣẹ́. Láti hùmọ̀ aláràǹbarà iṣẹ́. Láti ṣiṣẹ́ ní wúrà. Láti ṣiṣẹ́ ní wúrà. Àti ní fàdákà. Àti ní fàdákà. Àti ní idẹ. Àti ní idẹ. Àti ní òkúta gbígbẹ́. Àti ní òkúta gbígbẹ́. Láti tò wọ́n. Láti tò wọ́n. Àti ní igi fífín. Àti ní igi fífín. Láti ṣiṣẹ́ ní onírúurú iṣẹ́ ọnà. Láti ṣiṣẹ́ lónírúurú iṣẹ́ ọnà. Àti èmi. Àtẹ̀mí. Kíyèsí. Mo fi Oholiabu. Mo fi Oholiabu. Ọmọ Ahimasaki. Ọmọ Ahimasaki. Ti ẹ̀yà Dánì. Ti ẹ̀yà Dánì. Pẹ̀lú rẹ̀. Praise God. Hallelujah. Mo fi pẹ̀lú rẹ̀. Kí ni Bíbélì sọ fún wa bí? Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé tẹkinọ́lọ́jì tá à ń sọ nípa rẹ̀ yìí táwa Yorùbá ò fẹ́ lò yìí, Ọlọ́run ló fi fún wa. Ó fi fún wa nítorí pé ọjọ́ iwájú ayé agbára àná ò ní wúlò mọ́. Agbára àná ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ó dàbí ìgbà tí èèyàn takú tó sọ pé ọkọ̀ onípákó ní 2021 ọkọ̀ onípákó lòun fẹ́ máa lò. Pé ṣé báwọn bàbá wa ọkọ̀ onípákó náà lò? Àwọn bàbá wa bí ìjọba bá yàn wọ́n jẹ wọ́n á gbé placard wọ́n máa kígbe kiri we no go gree we no go gree. Àwa náà we no go gree là ń kígbe kiri lẹ̀. A ti sọ ara wa di ẹ̀yà tí ìjọba ò tiẹ̀ bẹ̀rù wa, ẹ̀yà kankan ò bẹ̀rù wa, akọ̀pọ̀ ṣá, akàwé ṣá, a ní ìrònú ọ̀la láti dá lágbára. Kì í ṣagbára oògùn nìkan ni jíjẹ́ alágbára. Lónìí orílẹ̀-èdè tó bá máa kọjú ìjà sí China á rò lẹ́ẹ̀mejì. Ìdí ni wípé wọ́n ti gbé agbára àná sílẹ̀, wọ́n gbé agbára òní. Kí ni agbára òní? Technology ní sàmà. Technology. O lè jókòó sí inú ilé rẹ kó o rán rọ́bọ́ọ̀tì láti stéètì kan lọ sí mi. Ohun tó yẹ káwa Yorùbá ṣiṣẹ́ lé lórí nìyẹn. Ẹ̀rù wa yẹ kó máa bà àwọn ẹ̀yà tó kù. Ìran Yorùbá lágbàáyé á ju 100 million lọ. Àwa wà lábẹ́ àwọn ẹ̀yà tí ò kàwé tó wa. A wà lábẹ́ àwọn ẹ̀yà tí ò nímọ̀ tó wa. A wà lábẹ́ àwọn ẹ̀yà tí ò rìnrìn àjò tó wa. A wà lábẹ́ àwọn ẹ̀yà tí ò ní ìran ju pé ká pàdéyàn lọ. Àgbà wa ti rí bẹ́ẹ̀, ohun tó yẹ ká ṣe ni pé ká di alágbára, kì í ṣagbára oògùn. Mo ti sọ síwájú, bó bá láyẹ ta ò láyẹ bọ́ọ̀bù. Bó bá láyẹ ta ò láyẹ rọ́kẹ̀tì. Tó bá láyẹ ta ò láyẹ mísáì. Ṣùgbọ́n àtiwọ́ tó jẹ́ onígbàgbọ́, Yorùbá ló kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ onígbàgbọ́. Ìwọ tó jẹ́ onímọ̀lé, Yorùbá ló kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ onímọ̀lé. Ìwọ tó jẹ́ oníṣẹ̀ṣe, Yorùbá ló kọ́kọ́ jẹ́. So Yorùbá yẹn gangan lórí ìrùn wa, ẹ̀yà wa nìyẹn. Chinese ò lè nítorí pé òun ti di Christian, òun èṣe Chinese mọ́, kò possible. India ò lè nítorí pé òun ti di Christian, òun èṣe India mọ́, kò possible. Bẹ́ẹ̀ náà ni ọmọ Yorùbá ò lè nítorí pé òun ti di Christian tàbí òun ti di onímọ̀lé tàbí òun ti gba ẹ̀sìn kan, òun èṣe ẹ̀yà wọn, kò possible. Ẹ̀yà tá a jẹ́ rèé. Ààbò ẹ̀yà yìí ó dẹ̀ kó jẹ wá lógún.
bẹ́yà yìí ò ṣe ní dẹrú ó yẹ kó jẹ wá lógún. Bí a ò ṣe ní bára wa ní IDP camp bó ṣe ń ṣẹlẹ̀ láwọn ibì kan nítorí ọ̀pọ̀lọpọ̀ wa tí a kò rìnrìn àjò a mọ̀ wípé ohun tó ń lọ nílẹ̀ Haúsá ó kọjá ọgbọ́n ìmọ̀ àtòyé ènìyàn. Àwọn tí a rò bó lè ṣẹlẹ̀ ní nǹkan bí 100 years to come ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. Mo rántí ìgbà tí a wà ní kékeré wọ́n máa ń kọ orin kan, orin yẹn àdẹ̀ká sí tó bẹ́ẹ̀ gbà náà ṣùgbọ́n àwọn tó ń kọ wọ́n mọ̀ tó mọ̀ táwọn ń kọ. Wọ́n ní akéṣe mumu ní màsúsàlà anko na azangon katab nrakane sarautan mutane alawadan sarautan katab. An kashe mummunai masu sallah an kona azangon katab in aka ne sarautan mutane Allah wadan sarautan katab. Ìtumọ̀ yẹn ni pé wọ́n pa àwọn múmùní, wọ́n pa àwọn ènìyàn àwọn múmùní ní Sango Katab ní Kaduna, wọ́n dáná sun wọ́n. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìṣèjọba ènìyàn ọjọ́ ń bọ̀ ní aláwí lọ́rọ̀ Sango Katab. Ẹ lọ sí Sango Katab báyìí kẹ́hìn kí ló ṣẹlẹ̀ títí di àná alánàá wọ́n sì lọ pa èèyàn nípakúpa ní Sango Katab. Sango Katab ti di ẹyọ ibi tó fi ń kọrin látọjọ́ tó ti pẹ́, ó ti di ẹyọ. So ohun tó ń bọ̀ yìí kì í ṣe ń ta kọ̀ máa jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. Tó gbé mo ti jó nígbàgbọ́ kò sí tó kàn mí, tó gbé mo ti jó nímọ̀lẹ́ kò sí tó kàn mí, kò tiẹ̀ sí tó kàn mí. Ọ̀hún yàbọ̀ ní kì í ṣe ẹ̀rọ ẹnìkan, kó didi ẹ̀yà odidi ẹ̀yà ni wá. Tá a bá lè di alágbára àádẹ́rú kò sọ pé ta lè dá sí. Tá a bá ti sọra wa di alágbára a máa yàn kan níbẹ̀. Agbára tá a dẹ̀ wá ń sọ kì í ṣagbára ayé àtijọ́, agbára yẹn agbára ìgbàanì ni. Agbára òní ni agbára technology sàmà. Agbára òní òun ni agbára bí mo ṣe ń sọ̀rọ̀ yìí níbi tí mo ti ń sọ̀rọ̀ lọ́nà jíjìn wọ́n dẹ̀ wò mí, agbára technology nìyẹn. Agbára yẹn la gbọ́dọ̀ wá kàn báyìí, agbára yẹn la gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀. A gbọ́dọ̀ kúrò ní ẹni àná, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí gbégbé ayé ẹni òní. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká wò òwe kú ó níkù yẹn. Ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ mọ̀ wípé bọ́ǹbù, wọ́n ṣe bọ́ǹbù nínú Bíbélì, wọ́n lo bọ́ǹbù nínú Bíbélì. Inú Bíbélì náà ti kọ́kọ́ lo bọ́ǹbù. Inú Bíbélì rẹ̀ ó rìkọ́dù ẹ̀. Tọ́lá ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ máa sọ pé sáfara ẹ balẹ̀, sáàmùsùrù níwájú àwọn ọ̀tá. No, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run gan, ó ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọlọ́run kì í ṣe Ọlọ́run àwọn ọ̀lẹ. Ọlọ́run ẹlẹ́dàá wa, ẹlẹ́dàá ilẹ̀ Yorùbá kì í ṣe Ọlọ́run àwọn ọ̀lẹ. Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ọlọ́run àwọn akíkanjú ni. Agbára òní yìí tó lè mú kí ẹ̀yà kó jẹ́ ẹ̀yà tí àwọn agbésùmọ̀mí, àwọn ọ̀tá tí wọ́n ń bẹ̀rù, agbára yẹn wà, agbára yẹn la gbọ́dọ̀ wà kàn. Ẹ̀yin ọmọ wa tó wà ní àwọn ìlú ọba tó ti skátà káàkiri gbogbo àgbáyé, ohun tẹ́ ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí í ṣe nìyẹn. Báwo la ṣe máa dá lágbára? Báwo àwọn ológun wa ni kò ṣe ní ṣí máṣíìnì nǹkan àjà tí wọ́n lè operate? Kì í ṣe ẹ̀ṣẹ̀ ní kéèyàn kó dá lágbára. Kì í ṣe ẹ̀ṣẹ̀ ní kéèyàn kó múra ogun. Ohun tó jẹ́ ẹ̀ṣẹ̀ ní kéèyàn tọ́jà, kéèyàn dá ogun sílẹ̀, òun ni ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n kéèyàn múra ogun, tó o bá múra ogun, ọ̀tá á bẹ̀rù rẹ. Tọ́mù tàbá mọ̀ pé òun ò lè dédé wá ká ọmọ lé kó nǹkan ṣe é ṣíbaṣìbo, ẹ̀rù á máa ba ọ̀tá rẹ. Sọ agbára tó yẹ ká dà, alágbára tó yẹ ká dà, òun ni agbára technology. A wà ní ìran tí àwọn ènìyàn ti lọ sínú òṣùpá. Àwọn Ísírẹ́lì wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìdáná lọ kó pamọ́ sínú òṣùpá. Àwa wá sì dúró níbi pé agbára àná, agbára 1930, agbára 1920, agbára 1910. No. Kò sẹ́ni tó ní kí ìwọ tó jẹ́ oníṣẹ̀ṣe kó má ṣẹ̀sìn rẹ. Kò sẹ́ni tó ní kí ìwọ onígbàgbọ́ kó má ṣe ìgbàgbọ́ rẹ. Kò sẹ́ni tó ní kí ìwọ onímàlẹ́ kó má ṣe ìmàlẹ́ rẹ. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ.
gbọ́dọ̀ jẹ́ ẹrú. Àwọn èèrà Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ó ní ká lọ kọ́ ẹ̀kọ́ lára àwọn èèrà. Wọ́n máa ṣiṣẹ́ nígbà tí òjò ò tíì dé, wọ́n á kó àwọn nǹkan pamọ́, wọ́n á kó nǹkan ìjà pamọ́ kébi má bàa pa wọ́n. Tí èèrà bá lè ṣe yẹn, báwo ló dídí ẹ̀yà àwọn gómìnà wa wọ́n láṣẹ. Mo wo gómìnà wa Ṣèyí Mákindé, ó sọ̀rọ̀ lórí wípé wọ́n wá sí stéètì òun láti wá gbé àwọn èèyàn, àwọn kọ́sítọ́ọ̀mù wá sí Ìbàràpá, wọ́n wá sílẹ̀, wọ́n wá àtàkì àwọn èèyàn. Ṣèyí Mákindé ò mọ̀ sí. Nígbà tó jẹ́ wípé àwọn báńdíìtì wọ́n ní ammunition tán lè fi dá pílẹ̀nì bọ́, ṣùgbọ́n odidi gómìnà ò lámúníṣọ̀n kankan. Ẹ̀rí wẹ̀ yàtàyà. Ìgbàgbọ́ wa ní pé ká lọ ká ṣe nǹkan kan mọ́ra. A ti wà ní ìran tán ti ṣe bulletproof, technology ti advance, àwọn bulletproof car ti wà, àwọn mọ́tò tó yẹ pé bẹ́ẹ̀ bá yìnbọn sí kò lè wọlé, kì í ṣagbára oògùn, agbára technology ni. Àwọn bí tó yẹ ká bẹ̀rẹ̀ sí ronú nìyẹn, ká advance, ká kúrò lójú kan. Ìjọba ti mọ̀ wípé kò kúkú ju pé káwọn máa kígbe láàrin títì lọ pé àgbìnógògì ànígbà. Olórí orílẹ̀-èdè yìí kan tiẹ̀ sọ pé ó ní tóun bá gbọ́ tó ń pariwo níta pé ànígbà a máa dàlúrú ni a máa jà ní, tóun bá yọjú tóun wá rí wípé àwọn Yorùbá ni, ó lóun á padà sílé òun á lọ sùn. Ṣé ó wá yẹ ká máa ṣe nǹkan bákan náà? Àní ológun, àní nǹkan ìjà kankan. Tẹ́lẹ̀ wọ́n máa ń gbé gbogbo nǹkan ìjà orílẹ̀-èdè yìí sọ́nà mẹ́ta ni. Gbogbo nǹkan ìjà orílẹ̀-èdè yìí ó ti wà ní ilẹ̀ àwọn Fúlàní wa, ó ti wà ní ilẹ̀ àwọn Haúsá. Torí àlepè nílẹ̀ Haúsá gan mọ́, torí àwọn Haúsá wọ́n ti fẹ́ pa wọ́n tán. Àwọn àlejò ló dẹ̀ ń take over lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo Sàǹfàrà báyìí, wọ́n ní kí pílẹ̀nì má fò ní Sàǹfàrà. Àkókò tán ní kí pílẹ̀nì má sòun Sàǹfàrà, iṣẹ́ kan lọ nínú Sàǹfàrà ni. Àṣírí kan lọ níbẹ̀ ni, wọ́n tírẹ̀nì àwọn ọmọ ogun kan ni. Àwọn àlejò tán kó wọlé, wọ́n ti fún wọn ní tírẹ̀nì tán. Àwọn ni wọ́n ya láti Zamfara tán lọ gba Niger State, tán yọ wọ́n lẹ́nu Niger State. Ọ̀pọ̀lọpọ̀ strategy ló ń lọ gẹ́gẹ́ bí ẹ̀yà, odidi ẹ̀yà, a gbọ́dọ̀ múra, a gbọ́dọ̀ dá lágbára. Dídi alágbára táwa dá lágbára kì í ṣe alágbára àná. Tó bá jẹ́ ìran yìí ni Scorpion wá, agbára technology lọ́lọ́wọ́ expect kó ní, lọ́lọ́wọ́ fẹ́ kó ní. Ṣùgbọ́n ìran tó wá, agbára tá mọ̀ gbà yẹn nìyẹn. Ṣùgbọ́n ayé ti kú ọbẹ̀ gẹ́gẹ́ bí tí mo sọ síwájú nípa àwọn China, agbára ìdáná mọ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń discover pé ogun kan dé, ìdà ọ̀ràn, ọfà ọ̀ràn, wọ́n advance. Orílẹ̀-èdè tá a bá China jà báyìí, á rò ó lẹ́ẹ̀mejì. Orílẹ̀-èdè dẹ̀ ní ìran Yorùbá. Ẹ̀yà Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá wa ni, kò dẹ̀ dá wa lẹ́rú. Kó tó di pé wọ́n amalgamate Nàìjíríà, wọ́n so Nàìjíríà papọ̀. Àwọn empire ni wá. À ń ṣèjọba ara wa ni, àwa lábẹ́ ìṣèlú. Sọ Ọlọ́run ò dẹ̀ fẹ́ ká wà lábẹ́ ìṣèlú. A gbọ́dọ̀ dá lágbára, ṣùgbọ́n kì í ṣe alágbára àná o, alágbára òní. 2 Chronicles chapter 26 verse 14 to 16. Josiah sì pèsè fún wọn. Josiah sì pèsè fún wọn. Uzziah sì pèsè fún wọn. Uzziah ó sì pèsè fún wọn. Já gbogbo ogun náà. Já gbogbo ogun náà. Asà àti ọ̀kọ̀. Asà àti ọ̀kọ̀. Àti àkòrò. Àti àkòrò. Àti ohun ìhámọ́ra. Àti ohun ìhámọ́ra. Ọrùn. Àti ọrùn títí dé òkúta kànàkànà. Àti ọrùn títí dé òkúta kànàkànà, yẹn ni bọ́ọ̀bù. Òkúta kànàkànà. Ní ayé ìgbà yẹn, sọ Ọlọ́run expect ká dá lágbára gẹ́gẹ́ bí ẹ̀yà. Ká kúrò ní ipò àná. Ká kúrò ní ipò pé agbára àwọn bàbá wa, agbára àwọn bàbá wa sì wà. Kí lè ní agbára àwọn bàbá wa tó wà yẹn? Òun náà ni agbára technology. Ayé ti advance, ayé ti kúrò níbi àná. Ìjọba kan ò lè bẹ̀rù rẹ níbi tó ti gbé placard kiri ilẹ̀ rárá. O gbọ́dọ̀ change the system. A gbọ́dọ̀
gbọ́dọ̀ change bá a ṣe ń ṣe nǹkan, a gbọ́dọ̀ ṣàtúnṣe. Bí ò ṣe bẹ́ẹ̀, ìpinnu búburú tí àwọn ẹni búburú ní fún wa ó lágbára gan. A dẹ̀ gbọ́dọ̀ pinnu láti gbára wa kúrò lọ́wọ́ ìpinnu náà, láti bà ìpinnu náà jẹ́. Ẹ bá mi kà á síwájú. Ó sì ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerusalem. Kí ló ṣe? Ó ṣe ohun ẹ̀rọ ìjagun. Ohun Olúwa expect wa nìyẹn. Ká rán àwọn ọmọ wa lọ China, Germany, Britain, kọ́ lọ kọ́ṣẹ́ ogun. If you want peace, you prepare for war. Tó o bá ń fẹ́ àlàáfíà, múra ogun. Tó o bá ń fẹ́ kọ́tà ó bẹ̀rù rẹ, múra ogun. Kọ́tà máa gbúwò wípé alágbára ni ọ́, ogun ò ní jà ọ́. Kọ́tà máa gbúwò wípé kò máa ṣe kámọ́lé, ogun ò ní jà ọ́. Ṣùgbọ́n nígbà tó bá dé pọ́ńtà ti mọ̀ wípé tọ̀ bákan náà ni bọ́n ṣe nígbà yẹn náà tó máa ṣe. Ohun tó ń ṣe ní nǹkan bíi 30 years 40 years ago náà tó máa ṣe. So kò sí bẹ̀rù kankan, wọn ò bẹ̀rù wa. Ohun tó bá wù wọ́n náà lè ṣe, wọ́n ṣí bọ́dà lọ́dọ̀ wọn, wọ́n ti bọ́dà lọ́dọ̀ wa, wọ́n mọ̀ pé kò sí tá a ṣe. Kódà wọ́n tún mọ̀ pé àwọn kan láàrin wa gá tún sọ pé bó ṣe dáa nìyẹn, ẹ ti bọ́dà ọ̀dọ̀ wa, ẹ ṣí tọ̀dọ̀ yín nítorí bẹ́ẹ̀ ni ní tó wa, àwa ti ní ànító àtàní ṣẹ́kù. Àmàrà àwọn tí ó sọ bẹ́ẹ̀ láàrin wa. Àmì ìdí ni wípé a jẹ́ ẹ̀yà kan tó jẹ́ wípé àwọn kan tí a ti dà, tá a ti ṣe lòdì sí, wọ́n ti fi ìbínú sọ̀rọ̀ sáyé wa. Ṣùgbọ́n èpè máa ń expire. Tẹ́gbẹ́ òun gan ò bá fẹ́ expire, àwa gangan gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ láti expire. Èpè tó mú ká máa ṣe nǹkan náà òdì, ká máa ṣe nǹkan látòrí kòdì, ó gbọ́dọ̀ expire. Bí kò bá fẹ́ expire, àwa gangan gbọ́dọ̀ fọ́ọ̀sì èpè yẹn láti expire. Nípa ṣíṣe nǹkan wa lọ́nà ọ̀tun, ṣíṣe nǹkan wa lọ́nà tó nítumọ̀. Ẹ bá mi kà síwájú. Ó sì ṣe ẹ̀rọ ìjagun ní Jerusalem. Ó ṣe ẹ̀rọ ìjagun ní Jerusalem. Yorùbá ẹ lọ kọ́ bó ṣe ń ṣẹ̀rọ ìjagun. Kíkọ́ bó ṣe ń ṣẹ̀rọ ìjagun ò kì í ṣẹ̀ṣẹ̀. Kíkọ́ bó ṣe ń handle nǹkan ogun ò kì í ṣẹ̀ṣẹ̀. Kíkọ́ bó ṣe ń mọ bó ṣe ń jagun ò kì í ṣẹ̀ṣẹ̀. At the same time, tá a dé gbà ń kọ́ ẹ̀rọ ìjagun, a gbọ́dọ̀ gbé ẹsẹ̀ méjì, a gbọ́dọ̀ nọsẹ̀ síbi méjì. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ nọsẹ̀ síbi méjì. Bá a ṣe ń kígbe Odùduwà nation ní gbangba, ká máa gbìyànjú pé bó bá ṣe é ṣe ní 2023 ká gba ìjọba ìkúrò lọ́wọ́ àwọn aṣòdì. A gbọ́dọ̀ gbé ẹsẹ̀ wa sọ́nà méjì. Wọ́n ní màjàmásá là á máa kíkanjú. Akíkanjú tó bá màjà tí kò mọ̀sá, irú wọn ní máa bógun lọ. Bó ṣe ń kígbe Odùduwà nation ní gbangba, PVC rẹ lọ́gbà níkọ̀rọ̀ kò fi pamọ́ sílé. Nítorí pé ó pọ́sibù kó jẹ́ wípé ká tó rí Odùduwà nation gbà, Southern Nigeria la kọ́kọ́ máa rí gbà. Nítorí pé láti ìgbà tó bá ti di 2023 ìyẹn ní pé tí ò bá pọ́sibù kó tó dìgbà yẹn, tó bá pọ́sibù kó tó dìgbà yẹn ọpẹ́ ní f'Olúwa. Tí ò bá pọ́sibù kó tó dìgbà yẹn, á lo ohun méjì láti fi jà. Gbogbo ta tí wọ́n sọ yìí, aṣòṣèlú níkọ̀rọ̀, aṣọ Odùduwà nation ní gbangba. Ìyẹn ò sọ wípé ká má múra ogun. Ìyẹn ò ní ká má ní nǹkan ìjà gẹ́gẹ́ bí èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wa, mo rí ìran kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo gbé mọ̀ bá àwọn gómìnà sọ̀rọ̀, mo wá ń sọ fún wọn wípé bẹ́ẹ̀ ṣe ń múra àti ṣe politics ìyá 2023 bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ múra ogun. Mo dẹ̀ ń lo opportunity láti sọ fún wọn, Southern governors, ẹ múra ogun. Nítorí pé àwọn kan fẹ́ yà yín lẹ́nu. Ẹ̀yin náà wá múra ogun lábẹ́lẹ̀. Ẹ múra ogun. Bẹ́ẹ̀ ṣe ń múra ní gbangba pé yes, olóṣèlú
olóṣèlú ni wá ẹ múra ogun níkọ̀rọ̀ kì wá ṣogun ogun ni mò ń sọ ogun á máa disappoint ẹni kì ìdí tó dẹ̀ fi disappoint ẹni pé àkókò rẹ̀ ti kọjá lọ àkókò rẹ̀ ti kọjá lọ ó lè ṣiṣẹ́ fáwọn ọlọ́dọ̀ ni ẹ gbogbo àwọn tí wọ́n gba oògùn lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ́ níjọ́ tó ń ṣe rálì ọ̀pọ̀lọpọ̀ wọn lòògùn yẹn ń ṣiṣẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wọn ṣùgbọ́n gbà tó dí ọ̀pọ̀lọpọ̀ èrò kò ṣiṣẹ́ kí ni ò jẹ́ kó ṣiṣẹ́ ìdí ní pé àkókò rẹ̀ ti kọjá lọ àkókò tá a wà yìí ó jẹ́ àkókò tó yàtọ̀ sí àkókò oògùn àkókò tẹkinọ́lọ́jì la wà àkókò tá a wà yìí tẹkinọ́lọ́jì ti advance ẹ bá mi tún bá sì tẹ kàtá yẹn kà. ó sì ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerusalem. ó ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerúsálẹ́mù a nílò ẹ̀rọ ìjagun ẹ̀yà Yorùbá a nílò ẹ̀rọ ìjagun àwọn ọ̀dọ́ wa tó fa ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ́ẹ̀dì tẹ́lẹ̀ ń ságì kiri lẹ̀ ẹ fa ṣòkòtò yín sókè ẹ múra ẹ má tara yín mọ́ wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni òwe ló ń pa fún ni Yorùbá kúrò ní ẹni àná ọmọ Yorùbá kúrò ní ipò ẹni àná èyí tá a gbé ipò ẹni àná ó ṣe kí ni ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ ẹjẹ́ àdẹni òní ẹjẹ́ àgbègbè ayé òní kí làwọn ẹ̀yà káàkiri àgbáyé fi ń jagun kí náà fi mọ Ísírẹ́lì lálágbára ṣóògùn ni kí náà fi mọ Jámánì lálágbára ṣóògùn ni kí náà fi mọ àwọn ẹ̀yà alágbára bí káàkiri àgbáyé lálágbára ṣóògùn ni kì í ṣògùn kì í ṣògùn tẹkinọ́lọ́jì ọ̀hún kò wá ní kó má ṣóògùn rẹ o bá fẹ́ ṣe kò ní kó má ṣègbàgbọ́ rẹ tó bá fẹ́ ṣe onígbàgbọ́ ń lo fóònù onígbàgbọ́ ń lo mọ́dáńkà aláwo ń lo mọ́dáńkà onímọ̀lé ń lo àwọn ọkọ̀ ìgbàlódé wọ́n ń lo fóònù ìgbàlódé kò dí ọ lọ́wọ́ ṣùgbọ́n kò ní dí ẹ̀yà káwá jókòó lórí pé adá àwọn bàbá wa ní gbà wá à ń tanra wa a lè fẹ́ wéèsì ara wa dànù à ń tanra wa ní o ẹ bá mi tún bá sí yẹn kàmá ó sì ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerusalem. ó ṣe ohun ẹ̀rọ ìjagun títí dòní wọn fi ohun ẹ̀rọ ìjagun yẹn ṣeré ní Jerusalem ẹ wo ìjà Fílístínì àti àwọn Ísírẹ́lì lẹ́nujọ́ mẹ́ta ni. àpòpò rọ́kẹ̀tì tó ń yìn láti Gaza wọ́n ti ṣe dóòmù tó pàdé ẹ̀ lójú òfurufú. ohun ẹ̀rọ ìjagun táwọn baba ńlá wọn ṣe láti ìgbà yẹn wọ́n wá ṣe modern one ẹ̀ modern ẹ̀ wọ́n dúró nígbè ayé àná yẹn bí àwa Yorùbá wọ́n gbégbé ayé àná yẹn ẹ̀ka ẹ̀wọ̀n bàbá wa á sọ fún wọn nígbà tó ta ẹ tó ń kó machine gun bọ̀ tó ń kó AK-47 bọ̀ tí ìwọ wa lọ gbé kinní sára tó ní màá sọ fún pé ìwọ náà wọ́n ní kí wọ́n má ní machine gun wọ́n ní kí wọ́n má ní AK-47 wọ́n ní àbá gẹ́gẹ́ bí ẹ̀yà odidi ẹ̀yà agbọ́dọ̀ di alágbára agbọ́dọ̀ di alágbára agbọ́dọ̀ kúrò lójú kan agbọ́dọ̀ kúrò lẹ́ni àná gbogbo èmi àti fámìlì mi àwa nílẹ̀ Yorùbá èmi la máa ń jẹ́ àkìnjẹ́ àwa agbọ́dọ̀ gbé yẹn ti sẹ́gbẹ́ kan agbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí wá àwọn ọ̀dọ́ tá a rí pé wọ́n ní akíkanjú ká fowó wa rán wọn lọ sí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti lọ kọ́ṣẹ́ ogun ká rán wọn lọ sí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti lọ di alágbára tí wọ́n fi jẹ́ ààbò fún ẹ̀yà wa nítorí pé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè tá a ti bára wa òun náà ni ogun ẹ̀yà kì í ṣogun òṣèlú mọ́ tí Ọlọ́run kọ sí wa nígbà tí mo rí ìran yẹn tí mo gbé mo bá àwọn gómìnà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń múra 2023 election ẹ múra ogun torí àwọn ọ̀tá yín náà múra ogun òótọ́ náà ni mo wo ìran yẹn mo rí pé ìran yẹn tú àwọn ọ̀tá wa múra ogun wọn ọ̀dẹ̀ bá wa ṣàwàdà wọn bá wa ṣeré wọ́n sọ bí eré wọ́n sọ bí àwàdà wọ́n mean business wọn ọ̀dẹ̀ ṣe tá àti gbé agbára kalẹ̀ ní 2023 nítorí ẹ̀ la gbọ́dọ̀ ṣe di alágbára a gbọ́dọ̀ mọ ibi tí a ń lọ a gbọ́dọ̀ mọ ohun tí a ń ṣe ẹ bá mi tó bá sì yẹ kà
Ó sì ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerusalem. Ó ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerúsálẹ́mù. Ìhùmọ̀ ọlọ́gbọ́n ènìyàn. Ìhùmọ̀ ọlọ́gbọ́n ènìyàn. Láti wà lórí ilé ìṣọ́. Yorùbá, a gbọ́dọ̀ hu ìmọ̀ ọlọ́gbọ́n ènìyàn. A gbọ́dọ̀ gbé odidi ẹ̀yà tó more than 60 million. A gbọ́dọ̀ gbé bí òmùgọ̀. Oh no! A gbọ́dọ̀ hu ìmọ̀ gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ènìyàn. A gbọ́dọ̀ ní àwọn ilé ìṣọ́ tẹ́gbọ́n ohunkóhun tó bá ń bọ̀. Àbí nígbà tí àwọn agbésùmọ̀mí, àwọn báńdíìtì tó ń ní ẹ̀rọ tó fi lè já pílẹ̀nì bọ́, tẹ́ bá dẹ̀ bèrè lọ́wọ́ àwọn gómìnà wa, wọ́n ní o, wọ́n ní access sí. Ẹni ìjọba máa bi yín léèrè pé kí lè tẹ́ ra. Ẹ ṣe rà á pamọ́. Ṣé dandan ni kí ìjọba tó wà lókè mọ̀ pẹ́ ní ni? Ẹ̀yin gẹ́gẹ́ bí aṣojú ẹ̀yà yín bẹ́ẹ̀ ṣe ń múra fún 2023, ẹ múra ogun pẹ̀lú. Ẹ múra ogun pẹ̀lú. Lóòótọ́ là ń gbàdúrà àfogun. Ṣùgbọ́n táwọn tí à ń bá gbé bá ní dandan ogun làwọn ń fẹ́, kí la fẹ́ ṣe? Àwọn pásítọ̀ kan sọ fún mi pé no ẹ jẹ́ wọ́n ń tàn yín ni. Kí lẹ gbọ́ lẹ́nu wọn? Kí lẹ gbọ́ lẹ́nu wọn? Ní gbogbo tó ń ṣẹlẹ̀, àgbọ̀ kankan lẹ́nu wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe tó kàn wọ́n, àgbọ̀ tí wọ́n sọ̀rọ̀ jáde. Nígbà tán ti Twitter, nígbà tán tábà pẹ̀lú wọn láwọn òbí tó bá ti wọ́n sọ̀rọ̀. So ẹ jẹ́ kí a mọ̀ tá à ń ṣe lákòókò yìí. Gẹ́gẹ́ bí ìran Yorùbá, ẹ̀sìn ọ̀tọ̀, ẹ̀yà wa ọ̀tọ̀. Bí mo ṣe wà yí báyìí, ọmọ ṣífì mọ̀ọ́mù ńlá ni mí. Nínú ìdílé mi aláwo wà ń bẹ̀. Èmi jẹ́ onígbàgbọ́, mo jẹ́ pásítọ̀. So bí ilẹ̀ Yorùbá ṣe rí nìyẹn. A ní religious tolerance. Agbára wa ṣe. A gbàgbọ́ pé Ọlọ́run ló máa ṣèdájọ́ oníkálukú. Ṣùgbọ́n ẹ̀yà wa, báwo la ṣe máa wà láyé? Báwo làwọn aláìkọlà ò ṣe ní awá nípakúpa? A gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. A gbọ́dọ̀ mọ̀ tá à ń ṣe. Ẹ bá mi kà á síwájú. Ìhùmọ̀ ọlọ́gbọ́n ènìyàn. Ìhùmọ̀ ọlọ́gbọ́n ènìyàn. Láti wà lórí ilé ìṣọ́. Láti wà ní orí ilé ìṣọ́. Àti lórí igun odi. Àti lórí igun odi. Láti fi tafà. Láti fi tafà. Àti láti fi sọ òkúta ńlá. Àti láti fi sọ kí ni? Òkúta ńlá tí ń ṣe bọ́ǹbù. Àwọn tá a ní wọn kàwé, wọ́n mọ̀ ń pa bọ́ǹbù jù wá lọ. Wọ́n mọ̀ ń pa ìbọn jù wá lọ. Wọ́n mọ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà ogun jù wá lọ nílẹ̀ Haúsá. Wọ́n ò dẹ̀ kàwé o, wọ́n ò mọ̀wé. Ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé tòṣètò kàmí pẹ̀lú tó lọ Nàìjíríà. Fúlàní Haúsá tí ò mọ nǹkan kan, á gbé rédíò sétí. Ó fẹ́ mọ kí ló ń lọ. Ó fẹ́ mọ ibi táwọn bá dé. Ó fẹ́ mọ kí ló máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká ronú o. Ẹ jẹ́ ká kúrò lẹ́ni àná o. Ẹ jẹ́ ká gbégbé ayé ẹni òní. Nítorí wípé bàbá gbégbé ayé ẹni àná, kí la máa fi kalẹ̀ fáwọn ọmọ wa? Ṣé ẹrú àwọn aláìkọlà làwọn ọmọ wa máa ṣe? Ṣé ẹrú àwọn apanibí ẹni pànìyàn làwọn ọmọ wa máa ṣe? Ṣé ẹrú àwọn aṣọ ìrìnàjò ẹni dasán làwọn ọmọ wa máa ṣe? A gbọ́dọ̀ mọ tí a ṣe. Ọmọ Yorùbá, kúrò ní ipò ẹni àná. Èyí tá a gbé ní ipò ẹni àná, ó ṣe kí ni? Ó tó gẹ́. Ó tó gẹ́. Ẹja tẹ̀síwájú. Ẹja bẹ̀rẹ̀ sí ronú pé àwọn ẹ̀yà bíi tiwa, ṣé tá a gbẹ́kẹ̀lé, tá a sinmi lé ìlànà náà gbẹ́kẹ̀lé tó fi tayọ. Àwọn orílẹ̀-èdè tá a lọ, tí ọ̀pọ̀lọpọ̀ wọn gbàgbọ́ pé jẹ́ kọ́mọ mi ó débẹ̀, jẹ́ kọ́mọ mi ó débẹ̀. Ṣé tá a gbẹ́kẹ̀lé iná, ohun tá a sinmi lé iná, ṣé òun náà sinmi lé? A gbọ́dọ̀ kúrò nígbé ayé tàná. Àdàgbà má kúrò láròbó. A ò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ kúrò ní abí wọn mọ́. Ọmọ tó ti dàgbà tí ò lè rìn. A gbọ́dọ̀ tẹ̀síwájú. Ẹ̀yà tiwa náà gbọ́dọ̀ jẹ́ ẹ̀yà táwọn èèyàn ó gbúròó. Táyà wọn ajá pé kì í ṣẹ̀yà tó ṣe é kọlù. Ẹ wo ohun tó ń lọ Nàìjíríà lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà míì l'Áfíríkà máa wò pé àwọn eléyìí máa ti dèdè rìn kẹ́. Pé àwọn náà kan ti ń plan pé káwọn náà wá attack. Ààbò orílẹ̀-èdè ní ìjà inú orílẹ̀-èdè wa náà ti ń bá wa jà. Ẹ wo bó ṣe dààmú wa tó. Àti rìnrìn àjò àti ṣègbà àti ṣàwo ó dì nira. Wọ́n ká wa mọ́. Ara ní àwọn tiwa.
ara tu àwọn tí wọn Yorùbá kúrò lẹ́ni àná èyí tó ṣe ní ipò àná tó gẹ́ jáde wá bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé òní àwọn bàbá wa ní ìgbà ayé wọn wọ́n ti ṣe wọ́n tán lè ṣe lákòókò tiwa àwa náà gbọ́dọ̀ ṣe ohun tá a lè ṣe ohun tá a dẹ̀ lè ṣe lákòókò yìí bí Abíọ́lá ti lówó tó kò lo Android phone bó ti lówó tó torí kò sí Android phone lákòókò rẹ̀ ìwọ náà wo kéèyàn sọ pé báyìí òun máa lo mọ́tò pákó lòun fẹ́ máa lò òun ò lo mọ́dánkà ṣé ìyà ò ní jẹ́ mi ò gbàdúrà kí n lo manual car mọ́ ọtọmátìkì ni mo gbàdúrà rẹ̀ nítorí pé ayé ti kọjá kúrò mẹ́yẹ láwọn orílẹ̀-èdè kan gan wọ́n ti kúrò níbi pé wọ́n ń lo pẹtrol àwa tí wà dúró níbi àná náà a gbọ́dọ̀ kúrò mẹ́ mo dẹ̀ gbàdúrà agbára tí iye wa yóò fi ṣí tá ó fi kúrò lẹ́ni àná Olúwa yóò fi fún wa lórúkọ Jésù á dà fún wa lórúkọ Jésù Ọlọ́run ayérayé a dúpẹ́ a gbé ọ̀gá fún ìmọ̀ràn tó fi fún wa yìí Ọlọ́run gba ọpẹ́ wa Ọlọ́run gba ìyìn wa a fi ẹ̀yà Yorùbá lé ọ lọ́wọ́ gbogbo àwọn tó ní àwọn máa pa wá tó wọ́n ń ṣètò lọ́nà kan tàbí òmíràn láti ṣe wá ní jàǹbá mo rán Psalm 109 jáde gẹ́gẹ́ bí akọni gẹ́gẹ́ bí ẹ̀dá ó yá lórúkọ Jésù lọ kọjú ìjà sí wọn. Gbogbo ọ̀rọ̀ tó ń bẹ nínú Psalm 109 lórúkọ Bàbá tí Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ó yá lọ máa bá àwọn ọ̀tá wa jà. Ẹ̀yà Yorùbá iye wa kó ṣí. Gbogbo ẹran tá a ti jẹ tó ń ra wá níyè gbogbo ìjẹkújẹ tá a ti jẹ tó ń ra wá níyè mo gbàdúrà ó yẹ sọ agbára nù. Yorùbá lápapọ̀ ọmọ Oòduà lápapọ̀ iye wa kó máa ṣí. Ohun tó yẹ ká ṣe ká bẹ̀rẹ̀ sí ṣe ká ti pàṣẹ wa ní Olúwa. Mo fi àkókò ìgbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú àti gbà wá lọ́wọ́ ogun lọ́nà kan tàbí òmíràn tó ti wà nínú wàhálà Olúwa já wọn gbà jọ borí ọ̀tá ipá ọ̀tá má jẹ́ ó borí wọn ká lè máa yìn ọ́ ká sì lè máa gbé ọ ga ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. God bless you.